Hello everyone, welcome to Toyeen Talks. Ẹ jẹ́ ká jọ enjoy. But for watching till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. So kéèsì Mohbad àti kéèsì ìyá àbèjì tá a bá ní ìkọ̀ọ̀kan náà ni a ṣe mistake. Ó kàn jẹ́ pé ìkan wà complicated jù kan lọ ni. Ìkan àrídájú pé yes negligence ẹni lágbájá báyìí ló pa á. Èkejì wọn ò tí ì rí àrídájú, wọn kàn guess, wọn lura wọn ni, wọn gbára wọn létí ni, nọ́ọ̀sì ló gún lábẹ́rẹ́, kinní kan ló ṣe kinní kan, wọn ò tí ì rí àrídájú yẹn. Ká wá dúpẹ́, Eva Ogese, thank you for the gift, God bless you. Ká wá dúpẹ́ wípé tìyá àbèjì ti ń yanjú, ó ti ń débì kan. Ó ṣeé ṣe kí autopsy wọn kó jáde láìpẹ́, ká dẹ̀ mọ ohun tó pa ìyá àbèjì. Tó bá jẹ́ pé Ọlọ́run náà ni fine, tó bá dẹ̀ jẹ́ pé àwọn náà ni, kí justice ṣáà ti prevail. Ìyẹn gangan ni àwa ń jàdù, ìyẹn gangan ló jẹ wá lógún, ìyẹn gangan làwa fẹ́ rí. Pé wọ́n ti lágbájá mọ́lé, wọ́n ti tẹ̀mẹ̀dù mọ́lé, ìyẹn ò tí ì fi bẹ́ẹ̀ ra mi dáadáa bíi pé kí a rí justice. Bọ̀ká tí ó bẹ̀rẹ̀, ẹ jẹ́ kí n kọ́kọ́ sáré ṣe ibi tí a wà ní GoFundMe, so ká tó bẹ̀rẹ̀, so that àwọn tí wọ́n fún wa lówó wọ́n lè mọ bá ṣe ná owó tí wọ́n entrust wa lé lórí, tí wọ́n kàn jẹ́ wípé àkàngbà àtẹ̀sọ bó ṣe jẹ́ ló à ń fún láyé bó ṣe ń lọ náà, but you know it is better kí a tún ṣàlàyé ẹ̀ dáadáa. So GoFundMe, bó ni GoFundMe wà o, GoFundMe ABCD, GoFundMe lélẹ́yìí, so that is GoFundMe. Wọ́n la double click yìí, GoFundMe ló jáde. Ẹ jẹ́ kí wọ́n bá wọlé gbé sí ó tẹ̀ kí n ti ṣe léèkì tó bọ́ síta o, má bínú, kí n ti ṣe léèkì tó bọ́ síta. Window capture, display, you need display capture part. Ẹ má bínú. Cancel. Oh. Má dẹ̀ ga o. Ìjà ti wá fowó rò òyò tó ń kọ́ wa lójú báyìí o. Ìjà ti fowó rò òyò tó ń kọ́ wa lójú báyìí o. Ó parí o. Ó parí o. Jẹ́ kí gbélé súnmọ́ bí báyìí. Okay. Kọ́lọ́n kó ṣàánú fún gbogbo wa, kí ojú má ti ẹnìkankan wá. Ní ìmọ̀ bóyá ẹ̀ ń rí GoFundMe yẹn, so ó yẹ kí n adjust the date bí ìjẹta ni mo ti ṣe. So gbogbo tí a ti gbà from email to the account, gbogbo tí a ti gbà ní total money received 1,508. As at that period, iye tí wọ́n ti dáre, ẹ má bínú my brother. Anyway, gbogbo àwọn yẹn náà lè lọ wò náà, wá rí àwọn tó dáwọ́ síbẹ̀ náà. So 1,566 ni wọ́n ti dá, àwọn èèyàn 40 ló ti dáwó. So GoFundMe calculation
calculation wọn ní 45, then 40 people point 3 ìyẹn jẹ́ $12. tá bá yọ total commission tí GoFundMe gbà which is $57. So a ṣì ní 1,508 ètí ó ṣò ń bí 1,508. ok inú ẹ̀ àti ná 1,025 ni a ti ná. So 400, 140, 140, 70, 240, 35, gbogbo ẹ̀ jẹ́ 1,025. So balance tó kù lọ́wọ́ mi ní 483 plus ẹnìkan sẹ́ndì bóyá kí n sọ fún yín náà, ìwọ tó bá mọ̀ pé bóyá o wà Nàìjíríà o fẹ́ assist, ẹnìkan sẹ́ndì 50,000 sí wa in naira, you understand, ẹ jẹ́ kí n fi sí plus 50,000 in naira ni o, plus 50,000. So ẹnìkan náà fún wa ní eléyìí dọ́là o, dọ́là in dollar mo ní $483 lọ́wọ́ plus 50,000 owó náírà tẹ́nìkan send. So ìwọ tó bá jẹ́ pé bóyá náírà ló fẹ́ send, o lè kàn sí mi, màá fún ẹ ní àkáǹtì nọ́mbà ti náírà àti Nàìjíríà, ṣe understand. So bá a ṣe lọ òní ẹ̀rí tẹ́lítà àkọ́kọ́ ní 400, ẹni TikTok ẹ má bínú, tàkọ́kọ́ ní 400 òun ní kí ni bank account rẹ̀ yóò sì tẹ̀ ní ìkejì 140. So gbogbo tán bá ṣe náà mo fi síbẹ̀ tí 35 yìí ní mi ìrántí nǹkan tí a lò fún níbi ìjẹtakọ́lá nọ́sáré lò, bọ̀ máa ṣíbẹ̀ lọ́wọ́ ṣíbí á fún mi ní kíní. So 400 ticket, 140 accommodation, 140 transportation, then followed by $70 for transportation to Sango, 240 gbogbo àwọn alọgbé ara casket ara gbogbo nǹkan kan ní ìgbà tí wọ́n fẹ́ ṣe kíní òun lélẹ̀ 240. 35 yìí ni mi tí ìrántí bẹ̀ wọ́n mo mọ̀ gbà tí gbogbo nǹkan tó fi ṣe ṣàbọ̀ mi ọkọ̀ mi ti fò. So ibi tí a wà nípa ti GoFundMe nìyẹn. Tẹ́ bá dẹ̀ wá jẹ́ pé bóyá ẹ tún wò pé ká wá ṣe rìsíìtì ní kọ̀ọ̀kan ó wà náà, bá ibi tíkẹ́ẹ̀tì Àbújá ó wà gbogbo náà send sí mi, but ọkàn rẹ pé kò ní ìdìjàre kí a má lọ́kàn máa lọ pẹ́pẹ́ ìyàṣẹ́ understand. So gbogbo bí ó ṣe wà sí gbogbo owó tá a ní lọ́wọ́ is $483 plus 50,000 tí ẹnìkan send sí Nàìjíríà káàtì mi. So ìwọ tó bá jẹ́ pé o prefer kó send náírà sí wa, à ń gbà á àjẹsà àkáǹtì ẹ̀ náà sódà kò ní sí wípé mo máa send $50 kan àmì 50 naira kan sí àkáǹtì Epagboyimika kò máa fi sínú owó tó lóhùn gbà fún ìyá àbèjì la ṣe fi sí bíbá yìí, ṣe understand. So ìwọ tó bá jẹ́ pé náírà náà ni o rò pé o ní lọ́wọ́ tó fẹ́ fi assist, àgbà náírà owó olúwa ni, ṣe understand. So kò sí ohun tó fi ń ṣèyàn, àgbà àdẹ́ẹ̀dúpẹ́ lọ́wọ́ yín gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe. Adé sọ pé thank you sir, thank you ma, God bless you, you understand. So bí yẹn ṣe lọ ní pẹ̀lú tí GoFundMe, mo mọ̀ pé ó possible kó tún ti ju iye yẹn lọ ní kò yẹ kí ni kíláàsì mi nìyẹn, ó possible kí iye yẹn tún ju kó ti ju bẹ́ẹ̀ lọ, ṣe understand. So ẹ jẹ́ kí n sáré o. Ok, iye tó ṣì wà ń bẹ̀ náà nìyẹn 1566 tó ṣì wà ń bẹ̀. So my brother má bínú o, don't know anybody ló lè rí ibi tí GoFundMe yẹn wà kó rí orúkọ àwọn tó dáwó, ìyẹn tàbá ti lo anonymous, but mi pé mo ti sọ pé mi ní fi orúkọ anybody show lọ́dọ̀ mi, but unfortunately ọkọ mi mo nígbà tí mò ń prepare mo sọ pé màá wá block orúkọ yẹn, but ó escape mind me, so don't be annoyed please, sorry for that mistake. So bí yẹn ṣe ìyá mi ọ̀gá welcome on board, Kọ́dù Ìdíjà you are welcome.
so bí yẹn ṣe lọ nìyẹn. Ká dúpẹ́ fún Ọlọ́run, ká dẹ̀ dúpẹ́ fún àwọn tí ó ràn wá lọ́wọ́, ká dúpẹ́ fún àwọn tí Ọlọ́run ń gba ọwọ́ wọn fi ṣe ìyá ìbejì àti àwọn ẹbí ẹ̀. Ká dúpẹ́ pé àwọn kan wà níbẹ̀ tí wọ́n understand pé ìlú le, kò sówó lóde, ìlú le. Báwo ni ìyá tó bí ìyá ìbejì, ìyá Folusho, báwo ni wọ́n ṣe fẹ́ sin ọmọ yìí? Ìlú le. Báwo ni Ṣẹ́gun ṣe fẹ́ sin àbúrò ẹ̀? Bọ̀ pẹ̀lú àtìlẹ́yìn ẹ̀yin èèyàn tẹ́ dúró, tẹ́ lójú òní ti bí fámìlì yẹn, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣeun gan ni, ẹ ṣeun gan ni. Àwa ní fi rí ilé sọ fúnra wa o, àwọn ò ní dáwọ́ owó ìbànújẹ́ fún yín pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ máa lọ rí, ẹ máa bọ̀ rí. Ó wá bẹ́ẹ̀ náà ni, you understand. Bó dẹ̀ ṣe wọn Ọlọ́run ló ń ṣọlá. Bàyá ni kí ọmọ kó kọ́kọ́ lọ, kí ìyá dúró, kí bàbá dúró. Nígbà mí dẹ̀rẹ́ kí àyà ní kí bàbá lo 120 something years, tó jẹ́ pé tí ó bá ṣọ́ra gan àwọn ọmọ ló máa sín. Bí ilé ayé dẹ̀ ṣe wà náà nìyẹn. Ká kàn dúpẹ́ pé Ọlọ́run fún àwa ṣe, Ọlọ́run dẹ̀ fún ẹ̀yin tẹ́ ń bá wa dáwó, Ọlọ́run fún wa ṣe. Ó sì bẹ́tà tó bá jẹ́wọ́ lòun fún ju pé kó jẹ́wọ́ lòun gbà lẹ́gbòrò rọ̀rọ̀. Welcome on board my brother, thank you so much, God bless you. Tó bá jẹ́wọ́ lòun gbà ṣáá, you understand. Ìkan yàtọ̀ sí kan. Kò wọ́n ni kò sí ẹni tó wù náà pé kóun náà máa jáde kó wá máa ní ẹ fún mi lówó lé ní, ẹ fún mi lówó lọ́la, but condition máa ń fà ń gbà mí. Mo ṣe ń sọ fún wọn nígbà tó ń béèrè pé à ń gbowó GoFundMe, kí la fẹ́ fi ṣe, kí la fẹ́ fi ṣe. Ṣé Àbíkẹ́ náà la máa ní kó máa lọ ṣe gbogbo wàhálà yẹn? Wọ́n fẹ́ ra kásikẹ́ẹ̀tì Àbíkẹ́, wọ́n fẹ́ gbé kinní kan Àbíkẹ́, wọ́n fẹ́ ṣe kinní kan Àbíkẹ́. Àwọn olórí burúkú ti bí dẹ̀ríkẹ̀ wọn ò rán mọ́. Wọn ò tiẹ̀ rántí pé custody àwọn ló wà mọ́. Ọmọ ti lọ, wọ́n kọ̀ dẹ̀ ń wo ti wọn ni. Epagboyimika and Jora, welcome on board. Ẹ káalẹ́ mà. Wọ́n kọ̀ dẹ̀ ń wo ti wọn ni. Wọ́n ti mọ̀ pé àwọn ti dohun tó fẹ́ lò ń bẹ̀. Ìpè tó kù kò dẹ̀ rán àwọn mọ́. Kí a dúpẹ́ fún rí àwọn èèyàn bíi ọlọ́wọ́ ṣíbí àti Àbíkẹ́. Èmi làwọn baba lẹ́gbàá, èmi làwọn tó yìndó gàngán, Lizzy Anjorin màmí ọba ńlá, my sister Olúṣọlá Yusuf àtàwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ agbẹ́dẹ́gbẹ́yọ̀ straight from the heart. Náà ní pé láyé kàkà kílẹ̀kulẹ̀ máa ṣá ni, tán dúró tán. Wọ́n rí pé ọmọ yìí wọ́n fún ní befitting burial, kì í ṣe pé akọ̀dédé lọ gbé sínú kòtò kan. Casket tán lò fún náà gàmbàrí jẹ́ díẹ̀ lóbì kéyìn tó gbò. Kájú casket bẹ́ẹ̀ yẹn sì èèyàn lè sọ wípé kò dáa tó. Wọ́n wá nǹkan gidi, wọ́n tún ṣe t-shirt lóríṣiríṣi. So waste owó yín. Ẹgbọ́n owó tẹ̀ ń fún wa waste ẹ̀. Ó wà intact. Tàbí ẹ̀fọ́. Waste owó yín. Ó sì pọ̀ nǹkan rẹpẹtẹ sì pọ̀ tá a ṣe máa ṣe fún ẹbí Folusho ìyá ìbejì tí ọlọ́wọ́ ṣíbí tó máa fún wa ní one after the other. The next thing tá a fẹ́ ṣe ṣàmọ̀ àgbàtán là ń gbà ọ̀lẹ. Onídá pé nítorí ọmọ wọn náà la ṣe súnmọ́ wọn. Nígbà tá a ti ṣe ọmọ tán, bó ṣe bí nǹkan méjì mẹ́ta táwọn náà máa ṣe, bóyá àáwò pẹ̀lú àtìlẹ́yìn yín, pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run, àtìlẹ́yìn yín, àáwò bó bá ṣe é ṣe àṣẹ, bí ó bá dẹ̀ ṣe é ṣe àjẹ́kẹ́ ẹ gbọ́. You understand. Owó tó kù náà tó bá wá ṣẹ́kù owó, wọ́n bá ṣe fẹ́ ṣe, tó bá jẹ́ pé kán lọ kó fún àwọn fámìlì ẹ̀ ní dédé ara mi ni. Bàbá nìyẹn. Hello sir. Hello. Epagboyimika. Bàbá ẹ má bínú o. Ẹ máa kálẹ̀ sá. Ẹ kálẹ́ sá o. Bí aago mélòó lẹ wà lọ́dọ̀ níbẹ̀ yẹn sí? 8:23. 8:23. Bẹ́ẹ̀ni. PM. Ilẹ̀ tí ń ṣú náà. Bẹ́ẹ̀ni.
ẹ kú èkó àwa ni ẹ sá. ẹ dẹ̀ kú ọ̀rọ̀ èèyàn sàgbà mo kí ní o. ẹ ṣeun gan ni sá. Àkọ́kọ́ náà mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin lẹ́gbàá straight from the heart. Ẹ̀yin Epagboyimika fúnra yín. Madam Òkìkíọlá gbogbo èyí tẹ̀ ń ké tán. Àtàwọn tá orí àgbọ̀mù wọn ni àbí èmi ò kọjá lórí chat wọn. Ká dúró lórí wípé àníṣe justice for Folusho. Pàápàá ẹ̀yin tẹ́ ṣètò owó gbígbà. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Àyìnmọ́ àdúrà àṣẹ òun ni Ọlọ́run àṣẹ inú iṣẹ́ ti yín náà. Ẹjọ́ tọ́lọ́tọ̀ bá ṣe inú ẹ̀ ta ni kó parí ẹ̀. Ọlọ́run á bá wa ṣe gbogbo iṣẹ́ wa láṣepé ni. Kì í ṣe Ọlọ́run àṣẹ inú iṣẹ́ ti yín náà. Ọlọ́run á parí iṣẹ́ yìí. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn náà. Iná ò ní tọ́wọ́ wa, àánú á ṣe wá. Àánú ló ṣe wá la fi dáwò. Ṣé a má tanra wa Honorable Epagboyimika? Ṣé mọ̀ yí pé a fi dídá wọ́n ṣe try láti manipulate Folusho àti ọwọ́ tí ọkọ ẹ̀ náà gbé àti pàápàá wípé ọmọ yẹn ti kúrò lọ́wọ́ AJT kò tiẹ̀ sí lọ́wọ́ AJT lọ́wọ́ foundation èyí bẹ́ẹ̀ wájì. Ṣé mọ̀ pé kò yẹ ká kíkọ́ pọ́nú wá dá sí? Kò tiẹ̀ yẹ ká súnmọ́ bẹ̀rẹ̀ rárá. Ṣùgbọ́n tó torí pé wọ́n connect yí pé wọ́n jí gbé. Láfi wò ó wípé ìyèyé bẹ́ẹ̀ wájì ní àgbàtàn náà gbọ̀lẹ̀ àwọn pípù yìí ní ìdí help. Ṣé kò máa wá jà? Òun wá fi help lẹ̀ òun ló fà tàbí bára wa bí tá a dé. Otherwise kì í ṣe ẹrù wa. Torí báwa kọ́ la gbà tó gbẹ̀yìn. Torí náà mo dúpẹ́ lọ́wọ́ wa. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo everybody. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ èyí tẹ́ ké tọ́tọ́tọ́. Ọlámilékan àbúrò mi, Madam Òkìkíọlá straight from the heart. Epagboyimika gbogbo yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ wá gbọ́ bàbá. Mo tiẹ̀ fẹ́ béèrè ọ̀kan. Ṣé gbogbo wa náà la rí ìgbésẹ̀ wọn lórí àwọn ọ̀gbẹ́jì yẹn? Bẹ́ẹ̀ni o. Wípé wọ́n ti palẹ̀ mọ́ àti Táyé àti Kẹ́hìndé nígbà tí ìyá wọn ti kú. Bẹ́ẹ̀ni. Ẹjọ́ ṣé yẹn kàn wá ṣá? Kò kàn wá o. Nítorí pé ká fi dídá tèmi mo ń gbọ́ táwọn kan ń sọ lórí iṣẹ́ o. Ọlámilékan léèní. Mo kàn ń gbọ́ ni o. Orí wọn gba ni ta fẹ́fẹ́ gbìjẹ ìmọ̀ òwò. Ìwọ̀n bá ní gbogbo nǹkan láyé yìí. Ẹnìkan ò dẹ̀ lè sọ wá gbogbo wa la ní wàhálà títí wa níbi tá a ti wá nínú ilé tá a ti jáde nínú ẹbí wa. A lè wá jàjà kú lórí pé ebi ò tiẹ̀ fẹ́ kí yèyé bẹ́ẹ̀ wà jí tán ọgbọ́n nǹkan tí ò ń ṣe tiẹ̀ mọ́. Òun náà láwọn ọmọ tiẹ̀. Ó dẹ̀ ní bùkátà tiẹ̀, ó dẹ̀ ní ìgbé ayé tiẹ̀ láti lò. Nígbà míì wà pé Yorùbá torí iṣu jẹpo. Nítorí epo jẹṣu. Ìyá lórí epo jẹṣu torí bí wọ́n bá lò lè ṣe àwọn tó connect wẹ́ aláwọ̀ ò fẹ́. Àwọn ní ìdí ẹ jù bẹ́ẹ̀ lọ. So ní ní choice o láti yọwọ́ ni. Gbogbo wa la rí ìgbésẹ̀ tí bàbá ọlọ́mọ gbé. Ó lóun lọ́mọ òun. Bẹ́ẹ̀ dẹ̀ ni kò mọ́ wọ̀ ló lẹ́wù. Ẹlẹ́nu ló láwọn òye ẹ̀. Òun ló làwọn Táyé kẹ́yìn. Ìbáàrùn tó sun wọ́n jẹ lẹ́yìn tí kí àwọn kú. Ìbáàrùn kó tún tí wọ́n ṣe sí tó kàn mí. Àní sẹ́yìn tó kàn wá ń bẹ̀. Òun ní pé wọ́n náà jí wọn gbé. Ká clarify NGO yèyé bẹ́ẹ̀ wájì. Ní opinion tèmi ni mò ń sọ mi sọ̀rọ̀ fún gbogbo èèyàn o. N tó bá wọn lọ́mọ ni kó fọ ọmọ ẹ̀ ṣe. Àwọn ọlọ́mọ ló dúró yìí. Ó ní tó bá wúlò láwọn ọmọ òun kí wàá tèmi. Kí n tèmi
ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ ọjọ́ sí nígbà tó ń gbé ọkọ ọmọ Germany tó ń gbé ọkọ ẹ̀ náà kọ́ọ̀tì táwọn kan gbọ́ pẹ̀ tó náà justice for iná tiẹ̀ ti pè yẹn bó mo ní kí ni wàá kọ́ tèmi ń bẹ̀ kí ni kàn wá kò bá pa ọkọ ẹ̀ kò bá jẹ́ ẹ̀yin lẹ́mọ́ bí tẹ́ ti pàdé ra yín kò sí pé kàn mí bẹ̀ orí ìgbà tí wọ́n dì bẹ́ẹ̀mù ọmọ Àbíkẹ́ àwa náà rán bí ni ṣòkàlùkù alukọ́rì àtù pẹ̀lú tiẹ̀ èyí tó pọ̀ wá ní ká rán a máa ń rán gọ̀mọ́rọ̀ tí yóò pọ̀ wá rárá tó bá wù wọ́n ní kọ́fà àwọn òbí tí wọ́n ṣe ọlọ́mọ lòun lòun bímọ ọ̀hún orí ìdí èyí ìyẹn ẹ̀kọ́ lọ́dọ̀ tèmi opinion mi ni mò ń sọ ẹ wá gbọ́ bàbá bàbá Ìgbòho rẹ́rìn lórí ọ̀rọ̀ Facebook fracas mọ́ o kò rẹ́rìn o ẹni bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ orí ẹ̀ ò pé orí ẹ̀ ò dára fi bẹ̀rẹ̀ o ayé ewé lójú wa àǹkáàjì cruise nígbà náà ni lóòótọ́ the cruise might be very expensive because it's like toying with somebody else's life but it was still a bit of fun inside it but nísìnyí bàbá it's no more fun o oṣoolé ti wọlé àjẹlé ti wọlé àwọn agbẹnipa àwọn afọwọ́ lágbàní lójú wọ́n ti wọ̀ wá láàrin wọ́n wá sọ bí ilé náà tẹ pè léré wọ́n wá sọ ọmọ yín lọ́wọ́ àwọn náà wá tara bẹ́ẹ̀ wá wọlé sí wa lára láti ṣiṣẹ́ ibi táwọn náà ní lọ́wọ́ láti ṣe ṣe rí pé nǹkan lè gbòòrò rẹ̀ rìn kó dùn bàbá ó fẹ́ ta yín jí sí ọ̀pọ̀ Ọlámilékan àbúrò mi ó ṣe ṣóò kan láàárín ọ̀sẹ̀ yìí ìjẹ́jọ́ Wednesday àbí Tuesday ẹ wá pè wọnú ṣóò náà ṣe gbọ́rọ̀ mi ẹ wá mẹ́nu lé ọ̀rọ̀ ẹ̀jẹ̀rì wáyà ò ń gbọ́ ó láwọn nǹkan kan tẹ sọ́njọ́ náà bàbá ó kọ̀nẹ́ẹ̀tì mọ́ búrúkì bàbá èyí lè máa ṣe bàbá àwọn ọmọ yìí ṣe ní gbogbo bí tẹ́kọ̀ọ́ yẹn ẹ ti bójú ó ti pọ̀ ẹ̀kọ́ ló máa fojú mímu hàn o ibi tẹ́ dé yẹn ẹ̀yà nìlẹ̀ padà síbẹ̀ ó ti yé yín ṣe ní gbogbo bí tẹ́ lọ yẹn gbogbo ẹ̀ náà làwa náà mọ̀ ó ní ta gbọ́ bẹ́ẹ̀ni náà gbọ́ àwa náà gbọ́ oríṣiríṣi bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àti bẹ́ẹ̀ bàbá èmi mọ̀ pẹ̀lú bàbá kan ni bàbá ǹjẹ́ mọ̀ àwa náà mọ̀ àmọ̀ kódà mọ̀ jù bẹ́ẹ̀ lọ àmọ́ ẹ̀kọ́ ló máa fojú nínú wọn bàbá ó tiẹ̀ ti fi hàn ṣe mọ̀ pé tó bá dé eré àkànní ilé ayé ọ̀rọ̀ fúnra rẹ̀ ló máa ń sọ rẹ̀ àbọ̀rọ̀ mi ò ní bàbá bàbá rìn dé stéèjì kan nínú ilé ayé yìí fúnra ara ọ̀rọ̀ ló máa sọ rẹ̀ ìdí tá a máa fi sọ pé fúnra ara ọ̀rọ̀ ló ń sọ rẹ̀ ni pé táwọn ọlọ́gbọ́n láti ẹ̀wọ̀n á jókòó táwọn ọlọ́gbọ́n ò fẹ́ sọ̀rọ̀ wọ́n dẹ̀ ti rí ọ̀rọ̀ yẹn ẹni tó mú gò ló máa point ọ̀rọ̀ yẹn out ọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀ nìyẹn ìyẹn já sí pé ọmọ kékeré ló máa ní ẹgbọ́ eléyìí nǹkan ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀ nìyẹn because ó ti wà obvious nìyẹn ọ̀rọ̀ ti fojú hàn nìyẹn ṣẹ́rí bàbá ṣẹ́rí gbogbo tẹ̀lé yẹn ní ìbẹ̀kẹ̀ yẹlẹ̀ ó ti pọ̀ jù ó ti tọwọ́ bọ̀ jù ṣẹ́rí àwọn tá à ń bá tayò bàbá ní tẹnu mọ́ fún yín tí wọ́n bá gbé èèyàn one way bàbá èmi náà mú ẹ má ṣe wù ú. máa bọ́ mọ́ bẹ́ẹ̀ dà.
tí wọ́n bá gbọ́ àwọn alálẹ̀ Èkó àwọn tá à ń sọ yìí ni wọ́n mọ̀yàn wọ́n láàmìlàaka wọ́n wà lé wọ́n tún kù sílé wọ́n tún jáde wọ́n kù sílé àwọn ìpawó ẹ̀rí o owó tábàtẹ èèyàn jẹ owó ẹkún làwọn máa ń pa wọ́n lákíkanjú láti bá tèèyàn jẹ àmọ́ wọ́n lákíkanjú láti túnṣe nítorí pé wọ́n ti wọ ẹgbẹ́ òkùnkùn. Bàbá wọ́n dẹ̀ gbọ́dọ̀ ṣẹ̀jẹ̀ ṣé mo yí pé ní ayé yìí àwọn kan máa ń ṣàbùrú fún èèyàn débi wípé wọn ò gbọ́dọ̀ dáwọ́ dúró oríṣiríṣi aburú ló wà àwọn kan máa ṣe aburú fún èèyàn débi wípé wọn ò gbọ́dọ̀ dáwọ́ dúró wọn bá dáwọ́ dúró aburú àjẹ wọn ṣé mo pé wọn tẹ̀lé fẹ́ ká burú ṣe àwọn tó di dandan wọn a máa dáná sí i irú ẹ̀ níbi tá a já sí bàbá àwọn pípù yóò ní dáwọ́ dúró wọ́n ti ṣàwọ̀ ọ̀dájú wọ́n ti múlẹ̀. Mo sọ̀rọ̀ kan lórí ìṣòro Madam Òkìkíọlá bàbá ẹ má dárúkọ òbí ìlẹ́kẹ̀ dárúkọ ẹ ti ń gbìyànjú ẹ ti improve dáadáa. Mo ti improve mo ti improve. Oníṣìṣẹ́ yín gbàgbà lẹ́ máa lárúkọ ẹ̀ ṣùgbọ́n ẹ ti mo tẹ́tí ìbú láti ní àjẹ́rìwáyà rẹ̀. Ọ̀rọ̀ àgbà orúkọ rẹ̀. Yóò yé mi. Ṣé bàbá mo sọ̀rọ̀ kan ní orí show Madam Òkìkíọlá mo ní ìbùkù rẹ̀ rìn ṣé ìyá àrùn ó gbà kó tí wà ní. Bàbá ó gbé àpótí wá ní láàárín àwọn ọmọ Yorùbá láàárín ìlú ẹ̀gbọ́n wọn ti gbé láàárín àwọn ọmọ ìlú ẹ̀gbọ́n ṣe tó wọn gbà láàyè ẹ̀gbọ́n láàárín Yorùbá ó gbé àpótí wá ní ṣùgbọ́n nípa ìjẹkújẹ àti àbòsí àwa ọmọ Yorùbá òun ló fà tàbí já síbi tá a já sílé ní Ìgbàdà ẹ wá gbọ́ a bá fẹ́ ti tọ̀tẹ̀ bọ́ la máa ní àwọn kan ẹ jẹ́ ká gbàgbé ń pa ọmọ ayé ẹ jẹ́ ká gbàgbé ń pa ọmọ ewé ẹ jẹ́ ká gbàgbé ń pa ọmọ gbẹ̀rígbẹ̀ nation àbí irọ́ nation ọlọ́wọ́ kìlọ̀ fọmọ ẹni àwọn pípọ̀ wọn mojú àánú ni tó bá da fáànù náà máa fi kó o so àwọn tó bá ń gbèjà wàhálà títí wọn nìyẹn òkú ọ̀rọ̀ làwọn máa ń sọ bí ẹni tó bá wo ejúlẹ̀ rúgbà ẹ rí nǹkan kan ẹ jẹ́ lọ ṣọ́ orí ara yín kò dẹ̀ sí nǹkan tó máa já sí ju kú lọ ó ní tó jẹ́ fáwọn ẹni ẹ wo ọmọ tó kù ìyẹn ọmọ Folusho yìí ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ bàbá ẹ̀yìn rè ṣùgbọ́n nígbà tọ́rọ̀ wá rí bẹ́ẹ̀ àwọn wọ̀nyí ti ṣàwọ̀ dájú wọ́n ti múlẹ̀ burúkú wọ́n ti tójú bọ ohun tí ò yẹ kó tójú bọ wọ́n ti wá rìn débi ohun ìṣiṣẹ́ padà débi wípé kàkà tí wọ́n ti ẹ̀dínlá ní ọ̀pọ̀ ojú àánú èèyàn bọ̀wọ̀ fókun ọ̀run sọ̀rọ̀ nílé nítorí nínú Islam wọ́n bá wa sọ̀rọ̀ púpọ̀ àgbọ́yé wà nínú Islam débi pé béèyàn bá ti dòkú ọ̀run wọ́n ní ká respect yẹ wọ́n bá lè jẹ́ sọ̀rọ̀ ẹ̀ lábúrú mọ́ nítorí pé ó wà ní ipò tí ó lè defend rẹ̀ kò ní ní pé gbogbo wọn ládágbádá ẹ̀ wọ́n fi kú yọ̀ ní gbogbo wa là ń lọ kọ́nà jẹ́ kọjọ́ jìnnà sí ra ní. Now ẹ jọ RIP lórí platform wọn how is that difficult? In fact. For Folusho tó jẹ́ ìdílé gbà tán.
ẹ̀yin lẹ́yìn òkè káti ẹ̀wá ló jí mi ní magi ó jẹ́ epo ó jí yọ̀ ẹ̀ ṣáà lè sọ pé ẹ̀ mọ̀ rí mọ́ ṣé kò purọ́ má wa náà ṣé bẹ́ẹ̀ kọ́ kó purọ́ má wa náà dáadáa ṣé àwa òde àti torí ṣáàṣe tó àmàmàṣe ni béèyàn lóyìn ń tẹnu wọn wọn bá ní èèyàn tí ò yẹ kó dá sí èyí tí mo yẹ kó dá sí rárá. yẹ kó tún mọ́ bẹ́ẹ̀. ṣùgbọ́n lẹ́yìn kọ́ wà láṣágbátẹ̀ o dáńbọ̀ torí ẹ̀yin tẹ́ gbà á tọ́ ọ̀pọ̀ tiẹ̀ wá sọ yí pé wọ́n láàánú wípé ọmọ yìí ti dòkú ọ̀run gbogbo eléyìí ẹ má jẹ́ ká sọ ọmọ wọ́n tún padà wá wọn ló wá jẹ́po wọn ló jíyọ̀ wọn ló játa gbogbo bẹ́ẹ̀ ń tá gbọ́ nìyẹn o. nǹkan sọ ni àwọn náà sọ bẹ́ẹ̀ ni wọ́n sọ ní játa gbogbo ilẹ̀ níyọ̀ tí mo gbé lẹ̀ àmọ́ nǹkan wí nìyẹn. wọ́n sọ síta tá a gbọ́ ni. ilé tí gbogbo wa láti gbọ́. bẹ́ẹ̀ ni o. ẹ̀jẹ̀ rẹ̀ torí bẹ́ẹ̀ yóò bá ṣe àwọn òní sọ o. náà wọ́n tún wá tẹ̀síwájú nígbà tó máa sin ọmọ kò sí ìdárò kankan lórí látọ̀dọ̀ wọn báyìí ń kó kéré mọ́. ọmọ lẹ́yìn tẹ máa bọ́ síta tẹ máa bà tèèyàn jẹ́ fún wákàtí mẹ́jọ lẹ́yìn tẹ máa bọ́ síta ẹ máa bà tèèyàn jẹ́ fún wákàtí méjìlá ẹ̀ ń ṣe tààrọ̀ ẹ̀ ń ṣe tọ̀sán ẹ̀ tó ṣe talẹ́ ẹ máa wá ṣàbùsì actually àwa ń tà ẹ sọ fún wa yí pé ṣọ́ọ̀bù tó ń ṣí fún yín ṣọ́ọ̀bù abatẹni jẹ́ ni ní kẹkọ̀ọ́ máa rí ibi jókòó sí kẹ́ni má bá de èèyàn jẹ́ ń tọ́ sí fún yín fún ìyẹn gbogbo ẹ̀ náà mọ bó ṣe ń lọ ṣùgbọ́n ẹ kó nira fún yín púpọ̀ láti ẹ àníkẹ́ ṣe chaati àsì ní kẹ́ kọrin àsì ní kẹ́ kéde ọ̀gbìn ẹ kọ̀ọ̀kan ara ìsòrí pílátífọ̀mù yín kẹ̀dẹ̀ orúkọ ẹ̀ sí ó tán bàbá ṣé wọ́n ṣe wọ́n ti ṣe àwọn ọ̀dájú. wọ́n delicate bàjẹ́ báyìí. ṣé mo ń tẹnu mọ́ fún yín ṣé rí lórí ọ̀rọ̀ ohun tó ṣẹlẹ̀ yìí ó máa ẹ̀kọ́ máa fojú nínú gan ó ní ìta gbọ́ a máa já sí àwọn ibì kan tó jẹ́ pé mo fi ọlọ́run ọba mo fi ń búra fún yín ọ̀nà ìbílẹ̀ Epagboyimika ẹ gbọ́ àwọn nǹkan ní agbóhùn fún yín láti sọ lórí chat. kò sí rọ́bẹ̀. èmi fi dá yín lójú ẹ̀yin náà mọ àwọn nǹkan kan tẹ́ ti gbọ́ o bẹ́ẹ̀ ni disclose o àwa náà mọ àwọn nǹkan tá a gbọ́ a dẹ̀ mọ àwọn nǹkan tá a rí ṣùgbọ́n èmi fi ń dá yín lójú lẹ́nu pé ẹ gbọ́ àwọn nǹkan míì bí ọ̀rọ̀ yìí bá ṣe ń tẹ̀síwájú mo fi ọlọ́run búra ẹ nílé sọ nínú card nítorí gbogbo àlẹ́yìn ọ̀fà jèjì lọ bàbá ṣé kí n má tọ̀ yìí autopsy tán náà ṣe káfọlọ́run tẹ́lẹ̀ yìí kò síbi kẹ́ẹ̀sì àjẹ́rìíwáyà òdì. kò sí o kò sí o. bàbá tẹ bá ń gbọ́ gbúgbú bàálù òye ojú ẹ̀ tó lé o tó kó. ó láàmì ìlàkà dìbò sí sẹ́ni tí yóò tán ọmọ. ló ti tán ọmọ gbá ló tán ọmọ àwùjọ máa lóhùn tán ọmọ kòkó kó sẹ́ni tí yóò tán ọmọ láyé yìí. gbogbo èèyàn ló bọ̀. ní ìyàtọ̀ àwọn yìí gbogbo èèyàn ní táwọn náà ni kò sẹ́ni tí yóò tán ọmọ níbi ìṣìbò òkú láwájú onímẹ̀ntọ́nétọ̀ mú ẹ̀ pọ̀ níyà tá à ń sọ yìí wọ́n ní agbára mú wọ́n dẹ̀ ti ṣàwọ̀ ọ̀dájú wọ́n dẹ̀ ní agbára ẹ̀ ní òkùnkùn wọ́n dẹ̀ rówó ṣóògùn. bàbá ẹ má jẹ́ àtọ̀ra yín ẹ má jẹ́ àtọ̀ra wa ṣé ká tẹ̀síwájú díẹ̀. ẹ tẹ̀síwájú. ṣe rí níbi tọ́rọ̀ dé yìí bàbá tí wọn bá dọwọ́ àwọn nǹkan kan máa jáde sí wa lọ́wọ́ tí wọn bá dọwọ́ rú ni mo sọ lórí autopsy ó ní n ta rí o níjọ́ tí Folusho jáde láyé ó ní tó ṣẹlẹ̀ o tí wọn bá dọwọ́ ẹ gbọ́ àwọn nǹkan míì mo fọlọ́run kúra bóyá lè má lè jáde yọ méjì bẹ́ẹ̀ bá ṣe chat
ibi tí ẹ̀wọ̀ Ọlọ́run máa bà nílé ìyẹn tó ọ̀bá jọwọ́ rú ojú ìyá tá à ń sọ yìí ẹ̀rú ẹ̀ gbà mí ìyá kọ́ májà táwọn tó ní mi fi ní ṣàwákì ọmọ lọ ká mi lẹ́nu ọ̀nà mọ́ṣáláṣí jímọ̀ àbálọ kí orí kò síbi tó ọ̀dẹ̀ kò sì síbi tó mọ̀ ọ̀yàn sí. Wọ́n ní agbára burúkú owó burúkú wà lọ́wọ́ wọn bẹ́ẹ̀ bá gbọ́ àwa la lè kó àwọn tá à ń sọ yìí ni ṣùgbọ́n wọ́n gbàgbé wípé àwọn kan ti lágbára ju bẹ́ẹ̀ lọ wọ́n ti lọ kò sẹ́ni ẹni tọ́lọ́wọ́ ò lè mú Ọlọ́run ò tí ì ṣẹ̀dá onítọ̀hún gbogbo wa là ń mí sókè là ń mí sílẹ̀ owó Ọlọ́run ni gbogbo ẹ̀ wà tó bá wù wá ó lè dúró tó bá dẹ̀ wù wá ó lè máa lọ ṣùgbọ́n àwọn wọ̀nyí wọ́n ti sáré kádàrá jù ọlọ́fẹ́ pé wọ́n dé lọ. Ṣẹ́rọ máa bẹ́ wú ó ti wọṣẹ́ ó ti rìn débi pé kò lè yíṣẹ́ padà ó lè ti ṣe awọ ọ̀dájú pẹ̀lú wọn. Ọ̀dọ́ ní iṣẹ́ àkọ́ndédé sọ̀rọ̀ ó ní mi ta ìmọ̀jẹ́ láyé mi ṣùgbọ́n ní ìta rí ó ní ìta gbọ́ bàbá nǹkan lè nǹkan dáa tó bá gbé stéèjì kan ẹ̀kọ́ máa wò pé àwọn náà ń ṣe jáàtì mi tí ó tó yìí ṣẹlẹ̀ bàbá jẹ́ yìí mọ̀ ń pa mọ́ní tráfíkì tẹ́lẹ̀. Ṣé nígbà tí gbogbo ẹ̀ délẹ̀ ló kékeré tún nìyẹn bàbá. Kí ni ìyẹn ẹ bá ń gbọ́ ṣóńṣó orí ẹ̀. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ló kó wá sílẹ̀ wá jẹ́ kí n tọ́ pé ibi ìlú pàtàkì ọ̀hún bí láìla gbogbo ohun mi mọ́ ìdí ẹ̀fẹ́ gbọ́ mọ́ nítorí pé ó ti ń mẹ́mí lọ. Bàbá ẹ̀mí ṣìkù tó máa bọ́ ohun bàbá ṣọ́ra àwọn pé àpótí gidi wá ní ẹ̀yìn ẹ̀ wò ó ṣé ká tẹ̀síwájú bàbá. Ẹ tẹ̀síwájú sáà. Àti ìkópa kan lẹ̀ ìfà kan ti ń ṣe. Ògùn dáràn kan ògùn ò tí ì sanwó lóhùn ògùn dá 30. Ẹ pààyàn ẹ̀yin lẹ́pà ẹ̀yin kan lẹ́pà ẹ̀yin lẹ́pà ẹ̀yin kan lẹ́pà yẹn ní wà ńlẹ̀ ó dẹ̀ ọmọ tó náà pa wọn tí ì sí wọ́n tún ti gbé sórí ògùn. Ẹ jọ ta ló mọ ọmọdébìnrin kan o àwọn fẹ́ ṣe é láàánú wọn títí bẹ̀rẹ̀ ọpẹ́lọpẹ́ bọ́lábìlẹ̀ kan bọ́ta. Ìpẹ́ tó máa pààyàn iṣẹ́ tó bẹ́ẹ̀ pé lẹ́yìn náà ní iṣẹ́ wọn nìyẹn bàbá wọn ò gbọ́dọ̀ dáwọ́ dúró. Wọ́n lè dáwọ́ dúró. Wọ́n lè dáwọ́ dúró wọ́n ti rìn wọ́n ti múlẹ̀. Wọ́n dẹ̀ gbọ́dọ̀ ṣe gbèsè. Ọlọ́mọ ya kìlọ̀ ọmọ ẹ̀ níbi tá a dé yìí. Tá a lé bàbá. Ilé yóò kọ́ ẹ̀rọ ayé mi ní ẹ̀rọ ewé mi ní ẹ̀rọ kìíní kan ní ṣíọ̀ ó jẹ́ lọ ṣọ́ orí ara ẹ̀. Bẹ́ẹ̀ lọ ṣọ́ orí ara ẹ̀. Eléyìí ò kọ́ ọmọbì kan. Àti kó mú ìtẹnu mọ́ pé ẹ pàtí Facebook wákàtí. Ẹni tó dáàrin wa yìí. Ó dáàrin wa ní dáàrin yìí pé kò sí bẹ́ẹ̀ ṣe lè tọ́ lọ́wọ́ mi. Níbi tẹ́rọ mi wà yìí, ó lè di dandan wà á mú. Bàbá ṣàìtọ́ọ̀nù tí gbogbo wa ń pèlè iṣu. Ó mọ Kùránì òun ló kó àwọn màláíkà ní kéwú. Ṣàìtọ́ọ̀nù mímọ̀ púpọ̀ èrò lọ́wọ́ àwọn àfa òun ló kó àwọn màláíkà ní kéwú. Ìmọ̀ pọ̀ fún ṣe nítorí ìgbéraga ni lọ́lọ́run fi ló ń yà ẹ́ sọ́tọ̀. Ó bẹ̀ tọrọ lọ́wọ́ Ọlọ́run pé tó òun fẹ́ béèrè nǹkan ṣóun náà lè láwọn èèyàn pè òun. Níjọ́ tọ́lọ́run pèpè ṣètọ́nù náà pé iye ẹ̀ ló máa jẹ́ káwa dáhùn pèpè ṣètọ́nù lọ. Ìpè ṣètọ́nù dáhùn fi wá dáhùn yóò jẹ́ ká fọ́ọ̀nù sọ́wọ́ àwọn ará bí. Ọ̀pọ̀lọpọ̀ ló sì máa fọ́ọ̀nù sí o. Alẹ́ tó yìí máa kú pọ̀. Bọ́ ti ń ṣe ìyẹn wọ́n ń dájọ́ ní. Bàbá tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ wẹ́nu ọkọ bàbá. Èèyàn wọ́n ní ẹyọ ojú. Kí ló fà á tà ń ṣàkíyè? Bàbá ẹ wá fáínálì yọjú kí ló fa lọ́ọ̀yà méje mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá. Kí ló dé? Ṣọ́ọ̀tì fáìndì ní bílùtì ni.
ó wá ẹ tí wá jẹ́ ṣé ká tó tẹ̀síwájú bàbá. àgbọ̀ bẹ́ẹ̀ ni o. ẹ wo bàbá àbèjì kí lorúkọ ẹ̀ jẹ́ mọ̀ sórúkọ. ẹgbẹ́ ni mo mọ̀ Taofik. kí lorúkọ ẹ̀ ẹgbẹ́ ṣé mi mo jẹ́ mọ̀ sórí àbójú Taofik. Taofik lẹ̀gbọ́n ẹ̀. ajẹ́ pé mọ̀ sórú ni Bọ̀súrù lòun bẹ́ẹ̀ Bọ̀súrù. alákọ̀ọ́rí olórí kan gbá bíbí síra. ẹ̀yin ẹ máa wò ó ṣé ká ẹ jẹ́ ká value ẹ̀. wọ́n ló kọ́lé kan lọ́wọ́. èmi mọ̀ pé kì í ṣe Banana Island ló wà kì í ṣe Victoria Island nílé náà wà. kódà kì í ṣe ibi tó sọ̀mọ̀ rí ní ìlú Ẹ̀gbá. ẹ jẹ́ ká wá value àtìlé tó ń kọ́lé lórí àtìlé náà àtìlé bẹ̀. ẹ jẹ́ ká value fún sáìdì bàbá àbèjì. ẹ jẹ́ ká mú kànjọ 1 million. pé a value lè yẹn 1 million. ok nígbà mi mọ̀ pé kò tó bẹ́ẹ̀ o. ṣùgbọ́n ẹ jẹ́ ká value ẹ̀ bẹ́ẹ̀. àwa value ẹ̀ ní bàbá àbèjì fúnra rẹ̀. à ń sọ yí pé ẹ̀mí ò ṣe value. Ọlọ́run ló lẹ́yìn. So it's priceless but it's living. Okay, yẹ ká mú yẹn dání because it's a living soul. Bàbá wa ní ká dáyé ká dáta bàbá àbèjì fúnra rẹ̀. Àti fáànù, àti bẹ́ẹ̀dì onírin, àti ṣọ́ọ̀tì níkà, àti pẹ́ẹ̀tì, àti pátá àdìẹ, àti sọ́ọ̀sì ẹsẹ̀. Ọmọ gbogbo ẹ̀ síta ẹ̀jẹ̀ káwé èdè olówọ́ọ̀tì. Bàbá fún bàbá àbèjì yẹn bàbá àbùkù ọjọ́ yìí àbù 100,000 àbù 100,000 ṣé bàbá àbèjì tó bá nù ta àwọn náà wí bẹ́ẹ̀ o. So mo value bàbá àbèjì fúnra rẹ̀ at 1,100,000 naira 100,000 yàrá 1,100,000 1.1 million naira. Ẹ jọ̀ọ́ iṣẹ́ kí ni Mọ̀nsúrù bàbá àbèjì báwo ló ṣe ìmpọ́táǹtì sájẹ́rì wáyà tó wá di pàfẹ́ ẹgbẹ̀rún 10 million naira ti gbàgbé ìwé lẹ́ni tó jẹ́ pé tó bá gbọ̀n fún pàápàá bóyá ló ká iná tó lọ gbéyàwó ẹ̀ lọ ọwọ́ láńlọ́ọ̀dù ló ti gba 8,000 naira ẹ wá fẹ́ gbẹ̀rún 10 million 10 million naira lẹ́bi lọ gba abẹ́ ìyẹn kí ni ó ṣe fún wọn ogun táwọn ọlọ́pàá náà wò rèé o iṣẹ́ kí ló ń ṣe fún yín báwo ló ṣe wúlò fún yín tó ṣe bí ìrànlọ́wọ́ làwọn pípẹ́ bá wa tó ẹlẹ́gbẹ̀rún 10 mílíọ̀nù kí ló dé bẹ́ẹ̀ kó fún wọn wọn máa bá ti wọn lọ ṣùgbọ́n ẹbí wọn láti gba béèlì iṣẹ́ kí wá lọkùnrin yìí ṣe fún yín gangan báwo ló ṣe wúlò fún yín tó ó fi jẹ́ ẹgbẹ̀rún 10 mílíọ̀nù lẹ fi gbà á lẹ̀ nígbà tó bá wá gba Mọ̀nsúrù lẹ̀ lẹ́gbẹ̀rún 10 mílíọ̀nù ìyá wọn wá ń kọ́ ẹmọ yìí tó máa kó lẹ̀ láti fi gbà yẹn ẹ jọ ẹni tó ná owó yìí léèyàn bá ṣàǹṣòwò bá ṣàlérè tó máa jẹ. Bàbá kí ni èrè tó jẹ gangan bí ò bá jẹ́ pé nǹkan míì wà níbẹ̀. Obìnrin ìtàǹsọ yìí òun náà nínú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí wọ́n ti ṣàwò síra wọn lọ́wọ́ kan. Mo kàn ń sọ yípa ọmọ Adéwùdù gbọ́dọ̀ sọ̀rọ̀ ọmọ Adéwùdù gbọ́dọ̀ sọ̀rọ̀ o tó bẹ́ẹ̀ láti sọ̀rọ̀. Ibi tá a dé ìgbàgbà ẹ má jà pọn àwa mọ́ wọ́n ní máa fọ́n bàbá láti yàrá jẹ́ rí. Ibi tó dé kò tó bẹ́ẹ̀ láti sọ a word. Bàbá ẹ jẹ́ ká sọ ìka dúró ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ yẹn ṣe sọ́ńfìtì láàbí tí wọ́n bá kú. Mẹ́wàá ṣẹlẹ̀ ó bàbá nǹkan ṣẹlẹ̀ ní ara oko ògbọ́ ni. Ṣùgbọ́n ní bá lè tí kò gbọ́ lówe ni mo ń lù ẹ má ní mo dárùn ẹnu ẹ má sọ pé mo dárùn ẹnu gànkí mo sọ yìí mo dúró òró lóòótọ́ kì máa yí lẹ́ni. Bàbá bá níta ní kọ́kọ́ nítorí pé ìjọ kan ń bọ̀
ta ó jọ pàdé rojọ́ bàbá gọ̀ọ̀nù adájọ́ ẹni tó bá ṣe àwọ̀ náà ọlọ́run gbogbo wa ń tà ń ṣe o àwọn èèyàn náà dẹ̀ pọ̀ nítorí pé béèyàn bá lọ́lọ́run jẹ́rìí o kó gbìyànjú kó jẹ́ kéèyàn jẹ́rìí ẹ̀ náà nítorí ìjọba yìí èṣù ló kó ti báíbù èṣù ló kó ti kùránù jù